Tóyọ̀sí Adésànyà tó jẹ́ òṣèré ti fèsì sọ́rọ̀ bàbá Òjògẹ́ nínú fọ́nrán kí ló ṣẹlẹ̀ gangan. Gẹ́gẹ́ bí Tóyọ̀sí Adésànyà ṣe sọ́nà fọ́nrán yìí, ó ní àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ òun náà ló fèsì sí tó ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́. Kí làwọn nǹkan tó sọ, kí ni àwọn nǹkan tí bàbá Òjògẹ́ sọ lórí ètò náà, ẹ̀yin èèyàn wa nǹkan bẹ́ẹ̀ o. Kódà ọ̀rọ̀ yìí kan àwọn tó ń ṣe fíìmù lóríṣiríṣi, kódà ọ̀rọ̀ tó kan àwọn òṣèré Yorùbá tó jẹ́ wípé àwọn náà ń ṣe podcast, wọ́n ń ṣe blogging nǹkan kan bẹ́ẹ̀, tó sì jẹ́ pé wọ́n tún gbé àwọn òṣèré ẹgbẹ́ wọn wá tí wọ́n fi wọ́n takò ara wọn. Gbogbo ẹ̀ náà ni Tóyọ̀sí Adésànyà tó sọ nínú fọ́nrán yìí. Kódà ọ̀rọ̀ kan ọmọ màmá Péjú Ògúnmọ́lá, ẹ ṣáà mọ ohun tó ṣẹlẹ̀ sí màmá náà láìpẹ́ yìí, báwo lọ̀rọ̀ ṣe kàn wọ́n. Tóyọ̀sí Adésànyà ló fọ̀rọ̀ lẹ́nu fọ́nrán yìí o. Ó tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ sílẹ̀ o. Kí ni àwọn ìkìlọ̀ tó ṣe fún àwọn tó fẹ́ da àárín àwọn òṣèré rú. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán yìí o. Ẹ gbóhùn lẹ́nu Tóyọ̀sí Adésànyà. Orúkọ mi ni Tóyọ̀sí Adésànyà, òṣèré orí ìtàgé ni mí. Ọ̀rọ̀ lórí nǹkan tí bàbá wa, ọ̀gá wa, alàgbà Ṣẹ̀san Àdìó tí gbóyún mọ̀ sí Òjògẹ́, interview tí wọ́n ṣe ní Àgbàlẹ̀tù TV, òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ṣé rí interview tí máa ń wá lóríṣiríṣi, àwọn blogs tí ń ṣe oríṣiríṣi pẹ̀lú industry wa, association wa, entertainment world at large. Bó ṣe rí eléyìí, mo ní láti jáde wá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí position mi nínú ẹgbẹ́ wa. Dáàdì wa Òjògẹ́, ọmọ yín ni mo jẹ́. A lè sọ eré orí ìtàgé bíi méjì mẹ́ta tí ẹ ti fi mí ṣe lead role. Èmi náà lè sọ àwọn èyí tèmi náà ti lò yín sí gẹ́gẹ́ bí bàbá àgbàlagbà tí mo fẹ́ràn. Níwájú Ọlọ́run àti èèyàn, ọ̀rọ̀ yìí kò rí bí ẹ ṣe sọ yìí, torí ọ̀rọ̀ yìí ti dá wàhálà rẹpẹtẹ sílẹ̀. Àkọ́kọ́, bí mo bá ti kéré jù, industry tí a máa ń wà supportive fúnra wa, òun ni TAMPAN jẹ́, ni association yìí jẹ́. Tí ẹni tó bá sọ pé nǹkan ń ṣe òun, àwọn á dúró pé nǹkan ń ṣe. Èmi ò rò wípé bóyá TAMPAN as a whole association wọ́n ti gbọ́ pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ sí ọmọ yín rárá. Èmi gan tí mo jẹ́ individual, tí mo jẹ́ ọmọ yín, mi ò mọ̀. Àwa tí a jẹ́ ọmọ yín púpọ̀, bóyá la mọ̀ nǹkan tẹ́ ń sọ yìí. Mo rántí pé ní ọdún 2022-2023, ara àwọn tí a fi ìpè wọ́n máa ń ṣe pé kí ìyà má jẹ àwọn àgbàlagbà, torí pé oníkálukú ló máa lò gbà ẹ̀. Ẹ̀wọ̀n òde lòyàn sí fíìmù púpọ̀ mọ̀ kó sọ pé ayé ti parẹ́, torí nǹkan tí gbogbo yín ṣe sílẹ̀ náà ẹ sì máa jẹ́ lọ tí kò dé ní kan yín lẹ́nu. Mo rántí pé a ṣe program kan tí èmi máa ń ṣe, mí ní Afford, mo pẹ̀lú àwọn tí Afford máa ń pè, mo tẹ̀lé sọ pé èmi làkọ́kọ́ tó bá ti fẹ́ ṣe báyìí, àwọn àgbàlagbà wa yìí, òun náà ní organisation tó jọ pa nǹkan pọ̀ tí wọ́n ń ṣe dá sóhun náà, tí wọ́n fi kí ìyà tiẹ̀ jẹ àwọn àgbàlagbà wa. Èdè tí dàgbà jù, ẹ̀dẹ̀ sì máa tún dàgbà jù báyìí lọ. Mo rántí wípé ní ìgbà yẹn, ara àwọn tí wọ́n jẹ́ beneficiary owó yẹn, ẹ wà ń bẹ̀. Mi ò sọ pé owó tán múlẹ̀ nígbà yẹn ó máa là yín. Àmọ́ ẹni tó bá ń dájọ́ 2,000 lójoojúmọ́, á mọ̀ pé 100,000 kátẹ̀wá dárúkọ 1 million, á mọ̀ pé owó tó pọ̀ ni. Mo sì tún lè rántí pé platform Afford nìyẹn o, kí n tún wá sọ Doyin Àmọ́dù, tó jẹ́ pé wọ́n máa ń ṣe dáadáa sí yín gan, tá tó jọ wà ní great experience, tó jẹ́ pé mo lè sọ àwọn help. Kò sí anybody tí anybody ò ní entitlement. Kò dẹ̀ sí ẹni tí ó hùn pé kó má máa ṣe dáadáa sí àwọn èèyàn. Bọ̀ ẹ rántí pé association ni. Èyí tí ètè wa mú mọ̀, inú mi dẹ̀ dùn pé ní ìgbà kan wà, mo lè sọ wípé mi wọn kọ́ àgbàlagbà bọ́n ṣe ń ná owó. Nígbà tí Afford ṣe àwọn kìíní tó ń gba owó, mo lè sọ àgbàlagbà bíi 30-40. Tẹ́pẹ́ Afford àwọn kan tún àtàwọn èèyàn tún láì, tẹ́pẹ́ Afford àtúgbówó jáde fún wọn. Ṣé èyí tí Bíọ́lá Ìyàn Kánsì, Bíọ́lá Báyọ̀ tó ń ṣe ni? Àwọn èèyàn ń try tí agbára wọn ká. Ẹ má jẹ́ kí a tiẹ̀ wá máa rò wípé bí àwọn èèyàn ò ṣe nǹkan kan rárá. TAMPAN tẹ wá rí fàásì. TAMPAN ò dúró ti màmá wa àǹtí wa Péjú Ògúnmọ́lá. Wọn ò sọ pé wọ́n dúró gẹ́gẹ́ bí association. Oníkálukú tiẹ̀ dúró bí individual ni. Mo rántí pé bí ọ̀rọ̀ ọmọ wa yìí bó ṣe ṣẹlẹ̀ ni odin president association wa wọ́n lọ. Mi rò pé dọ́là president ò sọ sí portal rárá. Association ò tiẹ̀ gbé because oníkálukú close mọ́ màmá wa Péjú Ògúnmọ́lá gẹ́gẹ́ bí individual, gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n, gẹ́gẹ́ bí àbúrò, gẹ́gẹ́ bí alájọṣepọ̀ tipẹ́tipẹ́. Irú èmi mo close man Péjú bí ọmọ ní over 30 years.
ṣó ti yé yín bẹ́ẹ̀ lọ. Nígbà tí wàá ṣe interview yẹn sà, ẹ wá tún wá dárúkọ interview tẹ́ ṣe Àgbàlétù, àwa ti pe Àgbàlétù a bá wọn sọ̀rọ̀ torí Àgbàlétù pẹ̀lú láwọn tí mo lè sọ pé wọ́n jẹ́ journalist, wọ́n jẹ́ presenter, mi lè pe Àgbàlétù ní blogs, ẹni tó jẹ́ professional ní craft ẹ̀ tàbí ti rí nǹkan tí Àgbàlétù ti máa ń ṣe. Afọ́ọ̀dù gangan ó máa ń wo program Àgbàlétù tẹ́kùn ti wà ní ọ́fíìsì Afọ́ọ̀dù rí tó ń wò. Ọ̀tọ̀ ní bí Àgbàlétù ṣe present nǹkan, bọ̀ torí pé ẹ̀yin sọ ọ̀rọ̀ yẹn nínú nǹkan tẹ́ ẹ sọ, àwọn blogs wọn á bá yín lọ rephrase ẹ̀, wọ́n reframe ẹ̀, wọ́n wá ń gbé káàkiri, wọ́n ń fọ́n káàkiri. Omi ti rí program, mo ti rí nǹkan tí Àgbàlétù kọ gangan. Ẹ̀yin blogs kí la ṣe fún yín? It's high time tí oníkálukú ta ṣe ń bọ̀ nípa wípé kí la ṣe fún yín gangan. Tẹ́ bá rí ẹ̀ẹ́kọ bí bó bá ṣe nǹkan yọ nínú ẹ̀ ti máa dá wàhálà lẹ̀ káàkiri. Awádìí láfa nígbà tó jẹ́ pé àwọn ará industry wa kan náà wà tí wọ́n ní podcast, tí wọ́n jẹ́ tó pera wọn ní blogger, tó máa gbé onítíátà wá, tó máa fi wọ́n kanta ara wọn, tó máa dógun sílẹ̀. Kò sí wàhálà. Èyí tó tiẹ̀ wá pè mí jù òun ni ọ̀rọ̀ ọmọ àti Péjú tí wọ́n mú wọn. Èmi ṣe àlàyé bí mo ṣe ń bọ̀rọ̀ ṣe jẹ́ pẹ̀lú bàbá wa Òjògẹ́. Ẹ̀yin blogs kò sí wàhálà, ẹ ti ń bá lọ, àwa náà ti ń bá bọ̀, a máa mọ ibi tó ní kálukú máa bá dé. Ẹ jáwọ́ lọ́rọ̀ wa, ire o. Òun lẹ ti gbọ́ yọ ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn ẹ ti gbọ́ gbogbo nǹkan tí Tóyọ̀sí Adésànyà sọ lórí ọ̀rọ̀ tí bàbá Òjògẹ́ sọ lórí prógráàmù tí wọ́n ṣe. Kódà ọ̀rọ̀ yìí kan gbogbo àwọn blogger tó tiẹ̀ jẹ́ pé òṣèré náà làwọn náà, tí wọ́n ní wọ́n ń gbé àwọn òṣèré wá sórí ètò láti máa fi wọ́n tákù ara wọn. Kí lè rí sọ sí gbogbo ọ̀rọ̀ yìí? Kí lè ròyìn ẹ dá sí? Ẹ drop comment and remember to like, share, follow us. Thanks for watching. I love you. Follow ọjà fún ìpolówó ọjà WhatsApp number page.